Ìjìyà gbọdọ̀ wà fún àwọn ọlọ́pàá tí ọwọ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin Ọ̀ṣun tẹ̀. Tom ló sọ bẹ́ẹ̀. The Ọ̀ṣun Masterminds ti ké sí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Lóńgẹ́ láti rí dájú pé àwọn ọlọ́pàá tí ajere ìwà ìbàjẹ́ ṣímọ́ lórí láìpẹ́ yìí jìyà ẹ̀ṣẹ̀ wọn. Láìpẹ́ yìí ni àṣírí àwọn ọlọ́pàá tí wọ́n máa ń fi ẹ̀rọ POS gba owó lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n sì tún máa ń fi tipátipá mú àwọn ọ̀dọ́ láti ṣe transfer látinú àkáǹtì wọn tú sí ọwọ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Honorable Adéwálé Ẹgbẹ́dùn. Ìjọba ìbílẹ̀ Ayédire nípínlẹ̀ Ọ̀ṣun ni Ẹgbẹ́dùn tí ń bọ̀ ní ọjọ́ náà tó fi kan àwọn ọ̀dọ́ kan tí wọ́n dá mọ́tò rẹ̀ dúró lágbègbè Ẹgbẹ́dì lójú ọ̀nà Ìwó sí Òṣogbo. Wọ́n ṣàlàyé fún pé àwọn ọlọ́pàá tí wọ́n wà lójú ọ̀nà náà fi tipátipá gba owó tó tó ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin náírà lọ́wọ́ àwọn. Ọ̀rọ̀ náà sì ti di wàhálà ńlá sáwọn ọlọ́pàá lọ́rùn. Bó tilẹ̀ jẹ́ pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá lọ́ṣùn Yẹmisí Ọ̀páọlá ti kéde pé àwọn ọlọ́pàá tí ajere ìwà ìbàjẹ́ náà ṣímọ́ lórí ti wà lákọlò. Síbẹ̀ The Ọ̀ṣun Mastermind sọ pé kì í ṣe ìhàlẹ̀ nìkan wọ́n gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ wọn. Nígbà tí ọ̀kan lára wọn Wọlé Ọládàpọ̀ sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú Òṣogbo, ó ní ọ̀nà kan ṣoṣo láti fọ orílẹ̀-èdè yìí mọ́ kúrò nínú ìwà ìbàjẹ́ ní rírí dájú pé ẹlẹ́ṣẹ̀ kan kò lọ láì jìyà. Ó ní tí wọ́n bá ti àwọn ọlọ́pàá yìí mọ́lẹ̀ tí wọ́n já ìràwọ̀ wọn ṣùgbọ́n tí kò sí ìjìyà tí ó nítumọ̀, irú ìwà ìbàjẹ́ báyìí yóò máa tẹ̀síwájú láàrin àwọn agbófinró wa. Tom wá ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè láti jí gìrì sí ìṣèjọba kó gbé ọ́fíìsì gómìnà kúrò nílé rẹ̀ nílùú Ẹdẹ padà sí sẹkítẹ́ríàtì ìjọba bó ṣe tọ́. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Ètò Ọba TV.